ilé ayé ọ̀hún sùn àbọ̀. Àmín. Ẹ jẹ́ ká lọ báyìí ẹ padà sórí Facebook torí pé èyí tí ń bẹ ńlẹ̀ yìí èyí tí ń bẹ ńlẹ̀ yìí ó tó kọ́ wa lọ́gbọ́n àtakọ̀ àtabo wa ẹ̀yìn dáradéèyàn gbọ́ ni tí mo ní mẹ́ta nìrìn àjò amọ́niṣe ní afàìmọ́niṣe ní àṣenitán bá ní dárò nínú mẹ́tẹ̀ẹ̀ta ń èwo ni ká pè ìrìn àjò ti wòlíì tọrọ kan lónìí èwo ni ká pè ìrìn àjò wòlíì tọrọ kan lónìí ẹ jẹ́ kárábìnrin ó ṣàlàyé ẹ̀ gan kí ni tó ṣẹlẹ̀ bó ló ṣe ṣẹlẹ̀ arábìnrin Jọkẹ́ ẹ lọ sórí Facebook ó ṣàlàyé lọ́rìn kíni wín ẹ jẹ́ ó ṣàlàyé kájọ gbọ́ ẹ lọ sórí Facebook ẹ jọ ẹ lọ sórí Facebook ṣé wọn bá lánàá jẹ́ káwọn èèyàn rí òun rèé ìyá ọmọ rèé o. ọmọ bo ni. ọmọ Ogun State. níbo lógun state. ọmọ Òwu ni mí. Òwu. bẹ́ẹ̀ ni. ọmọ bo ni Jọkẹ́ kíni. Jọkẹ́ Adékúnlé. ọmọ bo ni Jọkẹ́ kíni. Jọkẹ́ Adékúnlé. níbo lógun state. ọmọ Òwu ni mí. Òwu. bẹ́ẹ̀ ni Ifọ̀ ni mò ń gbé. kí ló ṣẹlẹ̀ sí ọmọ yín àti báwo ni ẹ ṣe jẹ́ pẹ̀lú arákùnrin yìí. Alagba Ijo mi ni. Alagba Ijo yín ni. bẹ́ẹ̀ ni sà. ṣọ́ọ̀ṣì wọn lẹ̀ ń lọ. bẹ́ẹ̀ ni sà. ọmọ yín náà lọ síbẹ̀. bẹ́ẹ̀ ni sà. kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú ọmọ yín. èmi ò tiẹ̀ nọ́tìsì mi mọ̀ pé ọ̀kan wà láàrin wọn ó kàn di on the 8 January 8 mo kàn rí i pé mo lọ sí ṣọ́ọ̀bù kí n tó dé mi ò bọ́ ọmọ yẹn nílé ó ṣẹ̀nà mo ní kó lọ pọn mi wẹ̀ fún mi wá ṣe bákan sí mi mo wá bá mo wá lè padà lẹ́nu pé kó má tẹ̀lé mi lọ sí ṣọ́ọ̀bù lọ́jọ́ yẹn ó dẹ̀ padà bọ̀ kí n tó délé bàtà máa délé lálẹ́ mo kàn rí i pé ó mú báàgì square ó dàwé yẹn sínú ẹ̀ lẹ̀ ó fi báàgì yẹn kó àwọn aṣọ ẹ̀ mo wá sọ bóyá lẹ pa owó ọkọ tí mo rí o ọmọ tí mo sọ pé ó ṣe pé tí bá dé la máa bá wí mo ní ó mà ti kó ẹrù kúrò nínú ilé bá a ṣe bẹ̀rẹ̀ sí ọjọ́ nọ́mbà tí máa kọ́kọ́ pé gbàrà báyìí nọ́mbà alàgbà mi ni mo kọ́kọ́ pè pé ẹ lóò wọn dẹ fóònù yẹn ríngì títí dòru ni mo fi pè wọn pìkẹ́ bá tilẹ̀ dẹ́ mọ̀ wọ́n gba ilé wa wá wọn ní kí ló ṣẹlẹ̀ pọ́n rí kọ́ mi ṣùgbọ́n fóònù àwọn ò dá láti gbé mo ní bóyá kábìrà sáwá sọ́dọ̀ yín tàbí bákan pé ni mo fi ní kí ní sùúrù mo fi ń pe nọ́mbà ọ̀nà pé fóònù àwọn òrẹ́ pé àwọn ò lè gbé ni wọn ní ṣe kò sọ ní kò sí àwọn òrí kábìrà àwọn òrí kábìrà lọ́dọ̀ àwọn pé kò sí lọ́dọ̀ àwọn irú ìrìn wo ló wá rìn yẹn mo ní mi ò mọ kọ báyìí ló ṣe ọjọ́ tó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ yẹn àwọn wá pẹ̀lú mi láàárọ̀ ọjọ́ yẹn kí n tó jáde àjọ wà bẹ́ẹ̀ ni tí mo fi ń bá wí tó fi ní àpé díẹ̀díẹ̀ tó má máa ṣe pé fún ọmọ òun tọ́mọ bá ti ṣe kọ̀ọ̀kan pé apò àwọn kún bá sọ̀rọ̀ náà kò gbọ́rọ̀ nǹkan kan lèmi ṣàfihàn wọn ṣé nǹkan bí wọ́n á ṣe fún yẹn ṣé wá sí tó kan tó yẹ kó sákùnrin mí náà bẹ́ẹ̀ rí kó dẹ̀ ṣe irú nǹkan ní ṣó ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn rí pé ọmọ tó ń gbọ́ ọlọ́run kankan àti gba yẹn bá ṣe bẹ̀rẹ̀ sí ní wà nìyẹn àti dààmú wọ́n tún wá bá mi ṣọ́ọ̀bù mi ṣọ́mọ yóò pè náà ni wọ́n ní kò pé wọ́n lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹjọ́ ṣẹ́ bá wọn gbúrò kàbírà wọn yẹn náà wọn ò rí kò dágbére fáwọn wọ́n bá tún rẹ́gbọ́n ẹ̀ tí mo tó òun tẹ̀lé yìí sùn wọ́n ṣọ́ọ̀bà wa ṣé kàbírà ò tí ì pélé wọ́n ní òun ò tí ì rí kó pè wọ́n tún wá sọ́dọ̀ wa gba tó yá ṣáárí pé àárín wọn láàrin kan ìyàwó náà tún wá bí ẹ̀ẹ̀mejì ó wá bá mi pé kí n má ronú o wípé ọ̀rọ̀ ẹ̀ máa padà já sí ayọ̀ mọ́nà pé dádì àwọn gan-an náírà ń ti àwọn láti wá sọ́dọ̀ wa bá tó yá ọkọ mi wá ní ìyá ìsúfù ọ̀rọ̀ yìí. ṣé ọkọ yín náà lọ sí ṣọ́ọ̀ṣì wọn náà ni. ọkọ mi ò lọ èmi àtàwọn ọmọ mi la máa ń lọ muslim lọ ọkọ mi ṣùgbọ́n kọjá kí n máa lọ ṣọ́ọ̀ṣì ni pé kí n tó máa rí kérúbù ni mí bọ̀ ìgbà tí mo máa rí muslim làwọn ọkọ mi ò nẹ́sì kò ń kírun mi ìdẹ̀kan lè jókòó mi ìmọ̀ ọ̀run kí dápò nẹ́sì tó ń kọ́ mi ní kírun màmá kírun bọ̀ kò mọ̀ ọ̀run kí kò ń kírun bá dáàdì ẹ̀ ló lẹ́sìn dáadáa kó tó kú mo fẹ́ pé mi ì lè jókòó kí n má ṣe ẹ̀sìn kọ̀ọ̀kan jẹ́ kíkú padà sí ẹ̀sìn kérúbù tiwa ṣá lọ́rọ̀ kan ṣá ìyàwó wọn náà á ṣàwà àwọn náà tún wá bá mi ibi tí mo ti ń tajà pé ọ̀rọ̀ ọmọ yìí máa padà já sí ọpẹ́ ni o pé kí n má ké nítorí ẹ̀ kí n má yẹ kó mi jẹ́ máa kọ́ lójú mi sílẹ̀ o pé bí ègún ló máa tún jẹ́ fún o pé a máa gbìrì láyọ̀ àtàlàáfíà o bọ̀ bó ṣe di ọjọ́ Sunday tó lọ yìí bí ọmọ ṣáà mo wà lé ìjọ yẹn náà wọ́n wọlé má jẹun bẹ̀ mímí ò lọ sí church wọn mo ṣáà wà lé mi àti bàbá ọmọ yà jókòó sí pásíjì ó ṣe dẹ̀ kan bí fóònù mi ṣe ríǹgì ni mo kàn lọ gbé ẹ ló
ta ló ń sọ ó ní mọ́ èmi òun Kàbírà ni ọmọ ẹ bó sígbe Kàbírà kí ló ṣe bẹ́ẹ̀ mi náà bẹ̀rẹ̀ sí ní kéne níbo ló wà látijọ́ ọjọ́ yìí tí mo ti ń wẹ ọ̀dájú ọmọ nìwọ ọmọ yìí kí ló dé kí ni mo ṣe fún ẹ ó dẹ̀ sàkóhùn lé o tí ẹ lè pè mí mọ nọ́mbà dáadé ó ní kí má bínú mọ́ mi òun gan ti mí sí mi iye òun ṣe sọ ni bọ̀ kí má jẹ́ kí dọ́là mọ̀ o ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ ni kí má yẹ kí dọ́là mọ̀ pé òun pè mí o ṣùgbọ́n nọ́mbà yìí kí má pè òun sórí. bó ṣe pè mí bẹ́ẹ̀ mi àtàntí mi ṣe lọ síbẹ̀ nìyẹn bàtà dẹ̀dẹ̀ kájọ là yẹn àwa kò pé àti débẹ̀ ló ṣe yọ sí wa ni àwa padà rí ní ṣọ́ọ̀ṣì bíi tí wọ́n gbé lọ. ṣọ́ọ̀ṣì bó náà gbé lọ. ṣọ́ọ̀ṣì yẹn wà ní kájọ là. ṣé ṣọ́ọ̀ṣì tí wọ́n kọ́ náà gbé lọ ni. ṣọ́ọ̀ṣì tí wọ́n kọ́. ok kí ló ń kọ́ ṣe bẹ́ẹ̀. wọ́n sọ fún alàgbà tó wà bẹ́ẹ̀ pé ọmọ òjò àwọn ẹni ṣùgbọ́n ó ní ìpèdè pé olùgbélé yẹn wá yọ pé kó má ṣe ìgbélé ẹ̀ ní ṣọ́ọ̀ṣì tàwọn ṣe mú wá sí ṣọ́ọ̀ṣì bẹ̀. bí ọjọ́ mélòó lẹ fi ń wá. láti January 8 ló ti kú òní. January 8 ìgbàlẹ̀ ṣe wá rí báyìí. a ṣe rí ní Sunday tó lọ yìí. Sunday tó lọ yìí lẹ́sẹ̀ rí. bẹ́ẹ̀ni Monday gangan la mọ̀. ṣé ti lọ rìpọ́tù station ńgbà tí ẹ̀ ń wá. àti lọ rìpọ́tù. kí ló tẹ̀lé rìpọ́tù station. ìdí tàbí lọ láti January 8. ìdí tàbí lọ rìpọ́tù ni pé ìgbà táwọn òbí dáadẹ sẹ pé káwọn lọ rìpọ́tù kan náà fẹ́ gbé pásítọ̀ ìmọ̀nà ìgbà tí tábà padà lọ rí tó ń ṣe pé òun ni ó gbé ọmọ iṣẹ́ mọ́ pa máa padà ní ẹ̀bí. òun lòun fún àbí ṣé ọmọ inú wa sọ pé pásítọ̀ ló fún òun lóyún. bẹ́ẹ̀ni bàtà débẹ̀ báwo ló ṣe débi onídọ́là ló wá tọ́jú òun sí bíbá alólùwọ̀n onídọ́là ló fún òun lóyún kí ló wá dé tó pè wá látijọ́ tó ti wá tọ́jú ẹ síbi ó ní tó bá ti débẹ̀ ló máa ní kóun bá pe mọ́mì tàbí dájú òun fẹ́ báwọn ṣí òun jẹ́ ni onígbà tó wá dijọ́ Sunday yọ wọlé má jẹ́ ń bọ̀ pásítọ̀ tó wá níbi tó lọ gbé sí yẹn wá dáhùn pé ó mọ̀ pé ẹni tó mú ẹ sí ìbàyẹn ní sàwọn náà wọ́n pè pé ọmọ tó inú fẹ́ wá ṣègbélé báyìí kílé tó mọ̀ mọ́ ìsọ́dọ̀ kó lọ ṣègbélé tó wà tó kù lọ́dọ̀ ẹ̀ ọmọ sọ pé kò nídìí wípé wọ́n fẹ́ mú un lọ ṣiṣẹ́ bì kan pásítọ̀ yẹn wá ń ṣẹ́jú sọ pé kóun máa lọ sọ pé ó fẹ́ ra àwọn òbí ẹ̀ onílẹ̀tọ̀ wá wọlé má jẹ̀mú yẹn jọ Sunday ni pásítọ̀ yẹn wá fóun ní fóònù kó yá gbé àwọn òbí ẹ̀ báyìí kí wọ́n lè lọ bí tó wà ló fi wá pè wá láfi lọ mú lọ́jọ́ Monday yìí Monday bàtà lọ mú táwa lọ report to station ní báyìí fi ní kọ́ lọ bí. ok ẹ ṣe kí ló lórúkọ ilé ẹ̀kọ́ sí. ọkẹ́ adébúlé. gègé àràtà emu dání. ẹnìkan ló mọ̀ ẹnìkan ló lè sọ pé wọ́n ń ṣẹlẹ̀ láyé pé wọ́n ń ṣẹlẹ̀ gidi ẹnì ìjà ò bá ló fẹ́ra ẹ lọ́kùnrin. ìyá Kàbírà nù o ìyá Kàbírà ò nù o àlàyé ọ̀rọ̀ ló wá ṣe é lẹ̀ yìí. ẹni tí ò gbọ́ tẹnu ẹ̀gá pẹ́yẹ ń pàtó prophet dada wòlíì dọ́là ó sì máa sọ̀rọ̀ o àmọ́ mo fẹ́ ká kọ́kọ́ gbọ́ tẹnu ọmọ nǹkan náà ṣé nígbà tí ó fi sọnù ìgbà tí ó fi kú òǹlé sóhun àti wòlíì ti lọ́rọ̀ tẹ́lẹ̀ ni torí wọ́n bá wí ojú wòlíì níyà rẹ̀ ṣe ń bá wí ṣé wọ́n ti lọ́rọ̀ tẹ́lẹ̀ ni tó ń fi wá kẹ́rù tó kú òǹlé tó wá jẹ́ pé abẹ́ àkàtà wòlíì la ti padà lọ bá ẹ̀rí kọ́rọ̀ ọ̀rọ̀ ńlá ni wòlíì yìí sì ní àtẹ̀mí àtọ́jú ayé wọ́n jọ fi ń wá kiri ni wọ́n jọ fi ń wá Kàbírà mo at the end of the day ṣé irú èwo ṣé amọ́niṣẹ́ ni là á pè wòlíì ni àfàìmọ́niṣẹ́ ni là á pè ní àbáṣe ni tán bá ní dárò ẹ̀jẹ̀ agbọ̀n tí Kàbírà sọ inú jìn tí wọ́n bá béèrè ibi tó jìn jìn odò òkun ni odò wo ló jìn jù láyé. odò òkun ni. kò sódò tó jìn tó dò òkun. kò náà ni mo sọ odò òkun ló jìn jù. ẹ gbọ́ Kàbírà. tọ́ Kàbírà náà kọ́ yìí. pèlè mi lò á pèlè mi lò. kí lorúkọ ẹ. ọyàn lọ pé 18 years school ló wà. ok kí ló ṣẹlẹ̀ sí ẹ kí ló ṣe báwo ni pásítọ̀ ṣe lájọṣepọ̀ pẹ̀lú ẹ kí ló ṣẹlẹ̀.
báwo ni pásítọ̀ ṣe pè é láti máa bẹ̀rẹ̀ sí tí wọ́n lọ́dẹ gbà fún wọn. wọ́n ní pé kí ni. tó ṣe kí ni. báwo kí ló dé wọ́n ṣe kó àwọn ẹrù ẹ̀ kó lé tó kó àwọn aṣọ ẹ̀ sínú báàgì tó ń sá kúrò lé. pásítọ̀ lọ sọ bẹ́ẹ̀ fún ẹ ibo ni wọ́n á mú ẹ lọ. Seriki. níbo nìyẹn. ní Ifọ̀ náà àbí Ifọ̀ níbẹ̀ wà kí náà kó lọ ṣe ń bẹ̀. láti gbà wo o ti wà ń bẹ̀ o dẹ̀ pé àwọn mọ́mí ò pé àwọn anybody kí ló tán ní tó ṣe pé àwọn dádì àti mọ́mí ẹ̀ ọ̀nà kò má pè wọ́n. ìgbà wo ló ṣe wá pé. Apénémilo, 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 mikudo mekaki, apénémilo, mikudo mekaki. Toi qui es venu ce soir pour me soutenir, ce merci du fond du cœur. Toi qui t'es déplacé pour me prêter un rêve. ẹ̀rọ ń roko. mo ń jáyé. etí yín ti dàgbà. ẹ ti ń gbọ́ àgbọ́lù. kò kí ẹ kì í ṣe kó wá gbọ́ àgbọ́ ya ọ̀tọ̀ làgbọ́lù. mo ló ti wá sọ dẹ́sí ti kóòtù. ẹ kí ti yín gbàgbọ́ lù. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín mọ̀ ni abẹ́ ẹ̀gbọ́n tí Kàbírà wí ni ṣé ọ̀rọ̀ yìí ó lè jẹ́ asán ṣá wòlíì ibi tó lọ fi pamọ́ sí torí kì í ṣe ṣọ́ọ̀bù tí wọ́n ní wọ́n lò wọ́n lọ ṣọ́ọ̀bù míì ni wọ́n lọ fi ọmọ yẹn pamọ́ sí ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń gorí ọmọ wọn ní ọmọ ìjọ wọn. Kàbírà ìyá Kàbírà sì kú sọ ìdí tó ń ṣe padà tó ń ṣe dọmọ ìjọ ó ní mùsùlùmí ló ń fẹ́ o ó ní ṣùgbọ́n àwọn ò lẹ́sìn. ọlọ́bẹ̀ yọ. ó sì ọlọ́bẹ̀ ìwọ lọ́lọ́bẹ̀ yọ. mùsùlùmí ọlọ́bẹ̀ yọ tí ó bá jáfáfá tí ó ṣẹ̀sìn lọ́nà tó pé mùsùlùmí ọlọ́bẹ̀ yọ nìyẹn. ẹ gbọ́ ẹni tí ò gbọ́ tẹnu ẹ̀gà ń pẹ́ yẹn ń pàtó ẹ̀jẹ̀ á gbọ́ ti ẹnu wòlíì dọ́là wòlíì dàda àbí bàbá kí lè rí lọ́bẹ̀ tẹ́ ẹ fi wàrò ọwọ́ o. dada lórúkọ rẹ. ẹ gbóhùn sókè. dada lórúkọ rẹ. dada kí ni. dada Adélẹ́yẹ. Adélẹ́yẹ ọmọ bo ni. ọmọ Ìjẹ̀bú. ọmọ Ìjẹ̀bú níbo ní Ìjẹ̀bú. àwa Ìjẹ̀bú. ọmọ ọdún mélòó ni báyìí. ẹ gbóhùn sókè. dada kí ni. 42 Adélẹ́yẹ bàbá yìí. iṣẹ́ wo lẹ ń ṣe. iṣẹ́ ìrànṣẹ́. níbo lẹ ti ṣe ìrànṣẹ́ o. prophet kí ni. Adélẹ́yẹ. prophet Adélẹ́yẹ níbo lẹ ti ń ṣe. ní Ifọ̀ lẹ ti ń ṣe prophet yìí. ọdún kìlẹ̀ lẹ ti ń ṣe prophet yìí. láti bí ọdún kẹsàn-án báyìí sí kẹrin. chọ́ọ̀chì kí lórúkọ chọ́ọ̀chì yín. ẹ gbóhùn sókè kí lórúkọ chọ́ọ̀chì yín. ẹ wò kó lè dùn bẹ́ẹ̀ bá lọ darapọ̀ mọ́ lórí Facebook kó lè dùn dáadáa ọgbà aláyọ̀. ẹ máa wo ẹ wojú wòlíì. àwọn ọmọ ọjọ́ ẹ wo wòlíì rèé wòlíì ọgbà aláyọ̀ tó ní ṣọ́ọ̀ṣì tó sì láwọn ọmọ ìjọ tó wá kí ọmọ ìjọ kan mọ́lẹ̀ tó sì ń bá wọn wá
kí lórúkọ ṣọ́ọ̀ṣì. ó ń bá wọn fẹ̀mí darí ó ń bá wọn ṣe fisikálì. cns kí lórúkọ. ẹ wo ọ̀rọ̀ ayé ìbánilẹ́rù jàre oníkun ló mọ̀ká. ọgbà aláyọ̀. àjẹ́ olómọ wẹ̀ pọ́n lá. àwọn ọmọ ọjọ́ yín wo ló ìṣúgbà lè ṣe náà mọ̀jọ́ sí ṣé wọ́n pọ̀ àwọn tó bí mélòó. wọn fi bẹ́ẹ̀ pọ̀ púpọ̀ náà. àwọn tó bí mélòó tẹ ní nínú jọ. wọ́n máa tó bí 20 ṣá. 20 tẹ ní nínú jọ. kí ló wá fà á tí ẹ fún ọmọ ọdún yìí ọmọ kékeré yìí lóyún. bàbá ìyá mi náà lẹ́nu. ó yà mí náà lẹ́nu torí bíi fámìlì ni ìlú àti wọn ṣe jọ jẹ́. bí fámìlì ṣe jẹ́ kí ló yà yín lẹ́nu ń bẹ̀ ẹnu yà yín lẹ́nu. àṣẹ ẹ mọ̀ tẹ́lẹ̀ ni ẹ mọ̀ pé ẹ ṣe irú nǹkan bẹ́ẹ̀ ni. kí ló dé tẹ yín wá fún lóyún kí ló dé tẹ ń bá sùn. bàbá àfikún Ọlọ́run kó gbà mí o. àfikún Ọlọ́run kó gbà mí o. kọ́lọ́run kó gbà yín bí ti báwo. ṣèbí prọfẹ̀sì lẹ pera yín. dáàdì sà kò sẹ́ni tí Sátánì ò lè bí ṣubú kọ́lọ́run má gbà fún mi. ààyè ò ṣèbí prọfẹ̀sì lọ́dún kìlẹ̀ tí ń ṣe prọfẹ̀sì yìí. dáàdì Ọlọ́run ni kó máa gbà wá. kí ló dé iṣẹ́ ìrí ìyá ẹ̀ níyàwó ni. ìyàwó mélòó ni. níyàwó tó yà ìyàwó kan náà ni. ìyàwó kan ọmọ mélòó bí. ọmọ mẹ́rin ọmọdé mélòó làwọn ọmọ yín. ìkan wà ní 12 years. ìkan wà ní. 12 years. 10 years. ìkan wà ní 5 years. kí ló dé tẹ ẹ nígbà tẹ mọ̀ pé ẹ nídìí èèyàn láti máa bá náà jẹ kí ló dé lọ fẹ́ yàwó èmi nígbà tẹ mọ̀ bẹ́ẹ̀ yàwó yín ò lè bá yín ṣe máa bí kí ló dé tẹ́lẹ̀ lọ fẹ́ yàwó mi. èmi kò máa ń bí Ọlọ́run sá pé mi bí Ọlọ́run fún ìyàwó méjì. kí ló dé wọn lọ fún ọmọ ọlọ́mọ lóyún báyìí. bí ọmọ tẹ fún lóyún bí ọmọ yín náà ló máa jẹ́ náà. àmọ́ mi ni mo mú kiri. ẹ̀yin lẹ mú kiri. kí ló wá dé tẹ fífa fún wọn lóyún. mo mọ̀ pé kò lè jẹ́ ilé òrìjà kọ̀kọ̀. ẹ má parọ́ bàbá ẹ má torí pé àṣírí lè tú ẹ̀ ní sọ pé kíní. tó fi mú ọmọ kékeré tó fi mú ọmọ kékeré àti bá ní àgbàlagbà tí mo ti ń ṣerú ẹ̀ fún mi ní ṣòro àti bá ní àgbàlagbà tí mo ṣe. kí ló dé lè wá àgbàlagbà tó yẹ pé ọmọ kékeré lè wá fún lóyún. bàbá sà mí gbọ́n pé Ọlọ́run kò fẹ́ mi níyàwó méjì. èmi gbọ́n pé Ọlọ́run kò pé méjì. ẹ̀bẹ̀ náà kó pé ìyàwó méjì eléyìí ṣe wá pé méjì báyìí ibi lẹ gbé kó mọ ẹ pamọ́ sí ibi lẹ gbé pamọ́ sí. ẹ̀rù ló ń bà mí kí ló ń bá mi ṣe. ẹ ní sùúrù ẹ ní ẹ̀rù ń bà yín ibi lẹ gbé pamọ́ sí. ó ṣe pé bí a mú gbé pamọ́ yẹn. wọ́n ní nígbà tí wọ́n ń wá yẹn náà tún bá wọn wá pẹ̀lú. Ọlọ́run yẹn mọ̀ pé àjọ wo iná tí wọ́n jọ wà ní. ẹ̀tọ́ náà ni láti sọ fún mi pé àwọn òde lágbájá tí ẹ̀rù ń bà mí láti sọ fún wọn pé àbá ẹ̀ ni. ẹ̀rù ń bà yín kí lẹ̀rù ń bà yín fún. ẹ̀rù ń bà mí torí irú nǹkan tó ṣẹlẹ̀ náà ni. kí ló ṣẹlẹ̀. torí ìbá kẹ orúkọ mi. orúkọ yóò ti wá bàjẹ́ báyìí. ti bàjẹ́ torí gbogbo èèyàn ti mọ̀ ládùúgbò. gbogbo èèyàn ti mọ̀ ládùúgbò gbogbo ìjọ ti mọ̀. ti mọ̀ ti mọ̀ irọ́ o. wọ́n ní nǹkan ọmọlọmọlọ sí bíà. ló ṣe mi kò sí tó jọ. kò sí nǹkan tó jọ. ẹni tí ó jẹ́ kọ́ sí bẹ́ẹ̀ irọ́ ọ̀tọ̀ lẹni tó ń kó wọn tó mú. talẹ́ lẹni yẹn tàwa lẹni yẹn. ṣé ẹni tó ń ìyẹn náà mẹ́mbà wa ló wà. mẹ́mbà yẹn nìyẹn. ó mọ̀mọ́ tiẹ̀ lọ fúnra rẹ̀ ni. ọmọ yẹn ló wà pé òun pé kí wọ́n sọ fún mi pé kó wá ọ̀rẹ́ jọ ni wọ́n pé kí wọ́n wá èmi dẹ̀ bọ́dẹ̀ ṣe sọ fún mi mo délé mo sọ fún ìyá ọmọ bọ́dẹ̀ láwọn àṣẹ ó ṣe jẹ́ nìyẹn. ẹ wá fẹ́ mú un lọ sí bí ẹlẹ́sìn lọ kíkọ́. òun náà ni mò ń sọ fún yín. ok yà mú gbọ́. kì í ṣe pé bóyá mo mú èmi kọ́ mo fẹ́ mu lọ wọ́n rán mi níṣẹ́ sáwọn òbí ẹ̀ ni mo dẹ̀ jíṣẹ́ fún wọn. mo dẹ̀ jíṣẹ́ fún àwọn òbí ẹ̀. tó ẹlẹ́sìn lọ kíkọ́ ẹ̀ láti mú lọ sí bí bíà tó ẹlẹ́sìn wá kíkọ́ ẹ̀. torí kó lóyún. torí kó lóyún níbo lẹ kíkọ́ ẹ̀ sí. mi kò ṣe pé mo kíkọ́ ẹ̀ náà tó sí ọ̀dọ̀ mi bẹ̀yẹn náà ló wà pé kí n fi lè ráyè lọ bá àwọn òbí ẹ̀ kí n lè ṣàánú fún mi gbogbo ìṣòro borí wa ṣàánú fún mi. kí lè ẹ̀kọ́ rẹ̀ kọ́ àwọn ọ̀rọ̀ kí ló tẹ̀ ṣe ń ba orúkọ Ọlọ́run jẹ́ báyìí kí ló tẹ̀ ṣe ń ba orúkọ lẹ́yìn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ là ń gbọ́ pé àwọn kan ìránṣẹ́ Ọlọ́run tó lọ ń gé orí tó ń ra orí tó ń ṣe gbogbo ẹ̀ kí ló tẹ̀ ìránṣẹ́ Ọlọ́run ṣe wọ́n ṣe báyìí kí ṣé àpẹẹrẹ wípé Bíbélì sọ pé tí òpin ayé bá dé ohun gbogbo báyìí máa ṣẹlẹ̀ ṣé nítorí ẹ̀ náà lẹ́yìn náà ṣe ń ṣe orúkọ báyìí àbí kí ló ṣẹlẹ̀ gangan ọgbọ ẹ jẹ́ ká gbọ́. àkọ́kọ́ ń bẹ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bó ti jẹ́ pé tí mo ṣe náà kò ṣe ohun tó dára tí kì í ṣe irú nǹkan báyìí ni ó jẹ́ ìpín mi ṣùgbọ́n kí Ọlọ́run jọ nínú àánú ẹ̀ kó fún mi ní oore ọ̀fẹ́ kó ń ṣe intention tí mo mọ̀ láti ṣe kí Ọlọ́run má jẹ́ kí ogun kó borí wa ìrànlọ́wọ́ ni mo fẹ́ kì í ṣe ohun tó ìrànlọ́wọ́ kí lẹ fẹ́. káwọn ènìyàn bójú àánú wò mí ni. irú bójú àánú wò wò nìyẹn. tó yẹ kó mo ti ṣe tẹ́lẹ̀ àbí tí mò ń ṣe káàkiri tí ò ń ṣe àkọ́kọ́ tí ò ń ṣe kejì òun ló lè kàn sọ pé ìwà ìka ni mo wò ó jọ kàn ṣàánú fún mi ó jọ kàn ṣàánú fún mi ó
ẹ mọ̀ pé ẹ̀ ń ba orúkọ Ọlọ́run jẹ́ ẹ̀ ń ba orúkọ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó kù jẹ́. dájú sá kò ń ṣe ohun tó dára láti gbé orúkọ Ọlọ́run jẹ́ ènìyàn lè gbé orúkọ Ọlọ́run jẹ́ ṣùgbọ́n kí Ọlọ́run kó gbà. ẹ mọ̀ pé wọ́n fẹ́ ṣe yìí ẹ mọ̀ jẹ́ kó máa wòyàn máa wò pé kò sí òótọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run mọ́ kò sí olóòótọ́ ìránṣẹ́ Ọlọ́run mọ́. ń tẹ́ ṣe nǹkan tó máa fà á táwọn èèyàn ní bìlífù nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run gidi mọ́ nìyẹn. kì í ṣe gbogbo wa dájú sá kì í ṣe gbogbo wa náà ní intention wa wà ń bẹ kí Ọlọ́run má jẹ́ kó gbogbo. ẹ yóò máa béèrè dé irúkọ bẹ́ẹ̀ bá wà lọ sí yín lọ́kàn àti ìránṣẹ́ Ọlọ́run tí irúkọ bẹ́ẹ̀ bá wá sí yín lọ́kàn ẹ ṣe máa sọ fún Ọlọ́run pé Ọlọ́run má jẹ́ kí èṣù yá mi lò ní lọ́nà báyìí. mo gbàdúrà kì í ṣe pé bí à ń torí inú nǹkan tí mo wà ìgbọ́n mo ṣe wà inú ẹ̀sìn nígbà kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. dàda lórúkọ mi. kí lórúkọ yín màmá. Azo bada bada gi, fedi magalo bojele. Olone la khajibo mimi do sumi, joho manyi do madeni e wangu. Azo dage dage gi, ajino we ya fotu chikwe. Awete ka jabe. Aboniroko. Mo ń jáyé. Tó bá jẹ́ pé lóòótọ́ adìde tá a máa rojọ́ ní iwájú Ọlọ́run tí àwọn tí èso kó gbà tí mo pọ̀ torí wọn kú ọmọ ìmọ̀ pórí ẹ̀ aburú ni. tèmi ṣó gbọ́n tí sórí aburú ni Yorùbá náà ti tó kẹsẹ̀ fún lójú. ọgbọ́n tí Yorùbá wí ni wọ́n ń tẹ̀yàn bá ṣe mọ̀ tán wọ́n lé ìmọ̀ ṣàwọn. ṣe ìmọ̀ ló ṣe bàbá èyí ni àbóhùn ló ṣe mọ̀. méjèèjì ló ṣe. ẹ dúró torí ọ̀dọ̀ tí mò ń sọ pọ̀ wọ́n máa jọ ń wa ìsojú ẹ̀ mà ní ìyá ọmọ sì máa ṣe bá ọmọ jà ó lóun ránṣẹ́ kò tẹ̀ ànínú jìn. ọmọ wa kó ẹrù kúrò ńlé abẹ́ àkàtà ó láti jẹ́ kó ti lóyún before ìgbà yẹn. ó ti lóyún náà ní ẹgbọ́n tí ìyá sọ pé ó ti ń tutọ́ ń ṣe náà ti fura sí i. tí ìyá sọ pé ó ti tutọ́ tẹ́lẹ̀ ó tún sọ lójú pásítọ̀. 09053961088 tàbí +2348142491006. ẹ ló ń bẹ̀ ń. ẹ ló ń sà. bàbá ẹ gbọ́ nǹkan ṣé wòlíì ló ṣe mọ̀ ní àbí mọ̀ ló ṣe báyìí. pẹ̀lú tí wọ́n ti lu wa dáa gan-an ní bí Nàìjíríà ṣe wá ẹ̀kọ́ dáa. ó ṣe lọ́yọ̀ tí wọ́n dà dùbúlẹ̀ ń bẹ̀ wọ́n wá wá èso fáàgì tí wọ́n gbà mọ́ ètò ẹ̀kọ́ yọ lódì kejì. ìdájọ́ èyí ó pọ̀ jù ó ń gbà tí ó pààyàn. ó ti pààyàn àtọ̀ ara ó ti bá yé ọmọbìnrin yẹn jẹ́. ó ti yẹ bọ́lá jáde láti lu lọ́yọ̀. ẹ rẹ sà èso ìdájọ́ kú ni wọ́n fún yẹn irọ́ kí wọ́n á ní àwọn wòlíì tí dóni àwọn babaláwo jọ́wọ́ ní tá a rí báàgì àwọn tí yẹ àwọn hello. ẹ̀ka tuta. yes sir àbí màá ní. wòlíì yìí ṣe dáadáa o. wọ́n ṣe dáadáa rárá wọ́n ṣe dáadáa o. àwọn wòlíì tí wọ́n bá wòlíì ìjọ lélẹ́yìí o. kí ló dé ọmọ yẹn kéré sí wọn ọmọ yìí ti yẹ kí ló wá dé kò dá rárá o wọ́n bá yé ọmọ yẹn jẹ́ nìyẹn o. ọmọ yẹn tí ì pé ọmọ tí wọ́n bí nínú. ìyẹn kọ́kọ́ sí sára pé ẹ̀wọ̀n gbọ́rọ̀gbọ́rọ̀ ń dúró de wòlíì. ṣe mọ̀ pé wọ́n bà ìjọ yẹn jẹ́ gan pàápàá wọ́n kọ́ ti kọ́kọ́ bà ìjọ yẹn jẹ́ náà ìjọ yẹn kò dáa rárá mọ́ báwọn ọmọ ìjọ yẹn gan náà tí wọ́n á lè dúró mọ́ tí wọ́n lè dúró. àwọn náà wọ́n ní ìjọ gan ò lè dúró bí mo ṣe rí àwọn gan ò lè dúró báyìí. ẹ̀dá o ọlọ́wọ́ àforíjì wọn o torí kò sí nǹkan tá a lè ṣe ọlọ́wọ́ àṣàánú ayé wọn o. Ọlọ́run aṣàánú ayé wọn. ẹnìyẹn bẹ́ẹ̀ lọ́wọ́ wọn pé ṣé ẹ̀ ń gbàdúrà pé ń gbàdúrà kí wọ́n á ló ṣẹlẹ̀ sádùúrà yín wòlíì táwọn kan kúrò nílé tán lọ tẹ́rí sábẹ́ wọn tí wọ́n ń gbàdúrà fún. ṣé mo pé náà ló fi yẹ kí àwọn obìnrin gan-an ká ṣọ́ra wa láti máa tójú bọ ṣọ́ọ̀ṣì kiri. ó yẹ ká ṣọ́ra wa ibi tẹ́ bá ti wà ká dúró síbẹ̀ ká nígbàgbọ́ nípàdúrà wa máa gbà. ìmọ̀ bí tá a fi gbàgbọ́ sí o ìyá mi mi ò mọ̀ o. kí ló wá dé kí ló dé ọlọ́run á ṣàánú fún wọn o ọlọ́run á mú wa délé ológo lórúkọ Jésù ẹ kò ṣe àdúpẹ́ o kò ní sun yín kò ní rẹ̀ yín olórúkọ Jésù nǹkan ò ní ṣọmọ fún yín o. àmì o ẹ ṣe mà. ìmọ̀ dàbọ̀ sà. ṣé ẹ rántí kéèsì kan náà ti pásọ̀ kan náà tí pásọ̀ yẹn tí ọ̀rẹ́ ẹ̀ tó fa ọmọlé pásọ̀ lọ́wọ́ tí pásọ̀ mú ọmọ lọ sórí òkè wọ́n jọ lọ sórí òkè tán bá fẹ́ wọ mọ́tò pásọ̀ ni ó gbé ọmọ lẹ́sẹ̀
ẹ rántí ṣé kì í ṣàṣìṣe tó padà ọjọ́ kan abẹ́ ìnáyẹ ọjọ́ kan tó ní àṣìṣe ọjọ́ kan tí pásọ ní ọmọ yẹn ló ń rèdí mọ́ òun ní ètò ọmọ rẹ ti nǹkan burúkú àṣìṣe ọjọ́ kan bẹ́ẹ̀ ni 2018 la sọ story yẹn àṣìṣe ọjọ́ kan. ìpè tí bàbá mi pè mí ìpè bàbá mi lójú ẹsẹ̀ ló jẹ́ wọ́n gbà tí wọ́n ti mọ́ lé 09053961088 tàbí +23481 42. hello ẹ káàárọ̀ o. 1006 ẹ káàárọ̀ sà. hello ẹ káàárọ̀. ẹ bàbá ẹ gàrí káàárọ̀. àfúsí aṣọyọ aláàfin. ẹ ṣeun. bẹ́ẹ̀ni sẹẹri kọlọ ọba aláàánú kó sàánú fún wa ni. pẹ̀lú àwọn wòlíì yìí. nígbà àwọn bá wá sí mọ̀tàn yóò sọ pé mọ̀ ló ṣe àwọn. nígbà àwọn bá wùwà bù tán. tó ti ẹ̀jẹ̀ pé kò tí ẹ̀jẹ̀ kí n fẹ̀fẹ̀ kí n fẹ́ ní bọ́dì tán àtàfà àti wòlíì àti kan gbogbo nǹkan tí ò dá létí lẹ́mọ̀ ẹ̀gbọ́n. àwọn babaláwo ń tẹ̀sẹ̀ ní pẹ́pẹ́rẹ́ jù sí wọn lọ. kí ni òun súnyàn jàre ó súnyàn. jẹ́ pé nǹkan tí èèyàn tẹ̀ tó ti gbọ́ nǹkan tí ò tiẹ̀ dá rárá ni. ọ̀wọ́ àti ń bá wọn wá ọmọ ẹ̀wọ̀n lọ́yẹ kó fi sí. ọyọ wọn máa kán níbi ẹ̀wọ̀n rẹ̀ báyìí. ọ̀rọ̀ constitution àbí ọ̀rọ̀ òfin gan ó ṣe mí àárín sometimes àwọn nǹkan wà tó jẹ́ pé tá a bá jọ dúró báyìí a lè ṣe ìdájọ́ ká mọ̀ wulẹ̀ lọ sí kóòtù kankan lọ tó jẹ́ pé àwa gangan lè wò tá ẹni gangan láti kó dájọ́ rẹ̀ ẹni kan láti kó dájọ́ rẹ̀. ok gbogbo orúkọ yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn òkè pásítọ̀ tí ẹgbẹ́jẹ́ bá ní problem lẹ́sàrọ̀bá and then àwọn obìnrin náà kan sọ̀rọ̀ àwọn. kó ń sobìnrin nìkan ọkùnrin mi náà wà lábẹ́. ọkùnrin náà bẹ́ẹ̀ ni àwọn wá ni wọ́n wá tó gbọ́ torí kíní yẹn yìí. gullibility ló yẹ. wọ́n ti wọ́n fẹ́ nìkan lóyún wọ́n ti gbá wọn ṣàwo àwọn náà wọ́n mọ̀ wá bú ọlọ́run ṣàánú wa o. àmín yes sir. àṣìṣe ọjọ́ kan tí o rántí o abajigin àbí kí ni orúkọ àṣìṣe ọjọ́ kan tó rántí o ǹjẹ́ ọjọ́ máa ń wo bímọ gbà yẹn. ó padà bímọ ó bímọ 16 years old bẹ́ẹ̀ ni 16 ọmọ yẹn padà bímọ náà ó padà bímọ fún pásọ yẹn àṣìṣe ọjọ́ kan. ṣé àǹfààní kò gba yẹn kan náà ni ọ̀rọ̀ tí àáfàá kan náà ṣẹlẹ̀ náà tí àáfàá yẹn ló ń bá wúmà kan tọ́jú àwọn ọmọ torí bàbá yẹn náà ó sọ pé kò sówó lọ́wọ́ òun kankan báyẹn wúmà yẹn wá ń kó ọmọ lọ sọ́dọ̀ bọ̀ àáfàá yẹn ló wá ń tọ́jú àwọn ọmọ lórán ọmọ ní skul tó fi sọ pé àáfàá sọ pé ọmọ òun ó ṣe wàyẹ́kì yóò ṣe wàyẹ́kì ó rò má sí ìyàwó mi. mo ti ní kọ̀ǹpútà lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn tó ń rántí àwọn tí mo rò tèmi ò rántí mọ́ ló ń rántí kábíyèsí tàwa ni kí a gbọ́kànlé o ta ni kí a gbèrò alẹ́ ni tó rántí orin kan bí báyìí tá a máa lo òun gbà yẹn ta ni ká gbọ́kànlé báyìí òun rèé àwọn tá a pè ládàrí ìjọnu wòlíì wòlíì nu o ọ̀tọ̀ tún ní babaláwo náà tá à ń kọ́rọ̀ lọ́ba àwọn Kadija wọn mà ní wọ́n ti rí traces tó bíi mẹ́rin báyìí lẹ́yìn tí Kadija àwọn oníbàgì ni mò ń sọ ṣé Taofik ló sọ fún mi ètò ìṣẹ̀lẹ̀ ní Taofik ló sọ fún mi látàn ọ̀tà báàgì tí wọ́n báàgì ta ní ká wọ́n máa wò yẹn so wọ́n ti rí èèyàn mẹ́ta tó kún Kadija náà ti wá jẹ́ mẹ́rin. náà ti jẹ́ mẹ́rin báyìí bẹ́ẹ̀ni báàgì mẹ́wàá sí ló wà nílẹ̀ ó kàn bíi mẹ́fà ẹ jẹ́ àwò àṣiṣẹ́ lórí ẹ̀ bóyá títí sátidé lórí ìta lóye bóyá tún fi hàn yín ibi tọ́rọ̀ ń bá bá dé àáfihàn yín ẹ jẹ́ ká lọ́jà tá a bá lọ́jà tá a bá padà tọ́jà dé mo wá fẹ́ ká ọgbọ́n èyí tí mo ní mo fẹ́ ká máa kọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ hùn òní nínú òǹkà ìgbésẹ̀ láì ṣe pé bóyá fìkínní kan tó jẹ́ pé àwa gangan lè dá ronú pé ìgbésẹ̀ báyìí ló yẹ kí n gbé lórí irú ọ̀rọ̀ báyìí tí ó dẹ̀ yọrí sí rere àbí tí ó yọrí sí èyí tó bá wù ó yọrí sí Ọlọ́run ní dọ́rọ̀ wa yọrí sí láabi. mò ń bọ̀ ẹ jẹ́ àròjà ká padà. Lagelu FM 96.7. kókó nílé mọ̀sálàmọ́ Lagelu 96.7 FM pẹ̀lú Splash 105.5 FM nílé funfun balafẹ́lẹ́lẹ̀ náà mi wá wọ́n ní kí n kí gbogbo mùsùlùmí ní nọ́mbà wọn Amiru Lukman ọmọ Tijani
intansuru la yansurukum la ilaha illallah bẹ̀mbẹ̀ la ilaha illallah la ilaha illallah muhammadu rasulullah. Lagelu apata maja pato jamakuta Lagelu FM akaba faratilẹ̀ adùn bá dòwò pọ̀ má kàn múso Lagelu FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tí ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. ẹgbẹ́ òsókè ìmùlẹ̀ ògúngún nìsọ wọ́nyẹ́wọ́nyẹ́ sẹ̀kẹ̀rẹ̀ tí ń mi dùngbẹ̀. Adélẹ́yẹ ọmọ bo ní. ọmọ Ìjẹ̀bú níbo níjẹ̀bú. àwa Ìjẹ̀bú. ọmọ ọdún mélòó ni báyìí. ẹgbẹ́ òsókè bá gbá ẹ tí yín o. 42 years báyìí. 42 years báyìí. 42 years lẹ́wà báyìí. iṣẹ́ wo lẹ ń ṣe. iṣẹ́ ìránṣẹ́ náà. iṣẹ́ ìránṣẹ́ níbo lẹ ti ṣe ìránṣẹ́ o. prophet kí ni. Adélẹ́yẹ. prophet Adélẹ́yẹ níbo lẹ ti ń ṣe. ní Ifọ̀ lẹ ti ń ṣe prophet yín. bẹ́ẹ̀ni o. ọdún kìlẹ̀ lẹ ti ń ṣe prophet yìí. láti bí ọdún kẹsàn-án báyìí sí kẹrin. tọ́ọ̀chì kí lórúkọ tọ́ọ̀chì yín. ẹgbẹ́ òsókè kí lórúkọ tọ́ọ̀chì yín. CNS kí lórúkọ ẹ̀. ìjọ ọgbà aláyọ̀. ìjọ ọgbà aláyọ̀. ọgbà aláyọ̀. àwọn ọmọ ọjọ́ yín wo ló bábà lẹ ṣe náà mọ̀jọ́ sí ṣé wọ́n pọ̀. àwọn tó bí mélòó. wọ́n fi bẹ́ẹ̀ pọ̀ púpọ̀ náà. àwọn tó bí mélòó tẹ ní nínú jọ. wọ́n máa tó bí 20 ṣá. 20 tẹ ní nínú jọ. kí ló wá fà á tí ẹ fún ọmọ ọdún yìí ọmọ kékeré yìí lóyún. bàbá ìyá mi náà lẹ́nu. ó yà mí náà lẹ́nu torí bíi fámìlì ni wọn àti wọn ṣe jọ jẹ́. bí fámìlì ṣe jẹ́ kí ló yà yín lẹ́nu ń bẹ̀ ẹnu yà yín lẹ́nu. àṣẹ ẹ mọ̀ tẹ́lẹ̀ ni ẹ mọ̀ pé ẹ ṣe irú nǹkan bẹ́ẹ̀ ni. kí ló dé tẹ yín wá fún lóyún kí ló dé tẹ ń bá sùn. bàbá àfikún Ọlọ́run kó gbà mí o. àfikún Ọlọ́run kó gbà mí o. kọ́lọ́run kó gbà yín bí ti báwo. ṣèbí prophet lẹ pera yín. dáàdì sà kò sẹ́ni tí Sátánì ò lè bí ṣubú kọ́lọ́ má gbà fún. yín o ṣèbí prophet lọ́dún kìlẹ̀ tí ń ṣe prophet yìí. dáàdì Ọlọ́run ni kó máa bàbá. kí ló dé iṣẹ́ rí ìyá ẹ̀ níyàwó ni. ìyàwó mélòó ni. níyàwó tó yà ìyàwó kan náà ni. ìyàwó kan ọmọ mélòó bí. ọmọ mẹ́rin ọmọdé mélòó làwọn ọmọ yín. ìkan wà ní 12 years. ìkan wà ní. 12 years 10 years. ìkan wà ní 5 years. kí ló dé tẹ ẹ nígbà tẹ mọ̀ pé ẹ nídìí èèyàn láti máa bá náà jẹ kí ló dé lọ fẹ́ yàwó èmi nígbà tẹ mọ̀ bóyá yàwó yín ò lè bá yín ṣe mọ́ àbí kí ló dé tẹ́lẹ̀ lọ fẹ́ yàwó mi. èmi ló máa ń bí Ọlọ́run sá pé mi bí Ọlọ́run fún ìyàwó méjì. kí ló dé wọn lọ fún ọmọ ọlọ́mọ lóyún báyìí. bí ọmọ